tọ́pìkì kan torí òní agbọ́dọ̀ fàmì nínú gbogbo ẹni tó dá mi lójú ni wípé gbogbo tá a bá ṣe ń bí ọlọ́run gbà ọlọ́run tó lọ́dọ̀ ọlọ́run gbà ọlọ́run wọlé àwọn àgbàlagbà ọlọ́run gbà gbogbo tá a sọ̀rọ̀ àbáwa ṣé ó hàmì wọ́n gbé wa jìnnà púpọ̀ ọlọ́run bá wa sàlẹ̀ fún àlùbáríkà yìí ààrẹ ń sàlẹ̀ fún ọlọ́run bá wa sàlẹ̀ fún àlùbáríkà yìí ọlọ́run bá wa sàlẹ̀ fún àlùbáríkà ọlọ́run bá wa sàlẹ̀ fún àlùbáríkà gẹ́gẹ́ bí gbogbo agbọ̀ǹkọ̀ bá ṣe bísímìláì ká wà dùnà ká nínú àpẹẹrẹ náà tó fún wa. Allahu akbar mẹ́ta kúta abẹ́sẹ̀. Ọlọ́run sì sọ fún ọ wípé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan. Ìdúró la fẹ́ gbé la fẹ́ fi ṣe fọ́lọ́run ẹyọ ohun mẹ́ta náà ni. Àmọ́ ohun tó dá mi lójú ni wípé gbogbo ohun tá a bá sọ láàrin rẹ̀ Ọlọ́run ó sì gbà. Òwú alẹ́ yìí ó yàtọ̀ sí gbogbo òwú. Pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run máwo bá ti jókòó máwo jókòó wa báyìí o Ọlọ́run ni ó máa wò lára wa torí wípé àlèwà ń jókòó bá kan náà àìsẹ̀ kankan náà àwọn bàbá tí ń bẹ́ mí ìgbó bá fẹ́ fi ra ewé wọn ó kúkú òjijì torí wípé èèyàn yìí bínú dàgbà èèyàn lè bínú lówó ó lè bínú nímà àmọ́ kò lè bínú dàgbà láyé nítorí ẹ̀ gbogbo ẹni tọ́lọ́hun bá ń bẹ lára rẹ̀ ẹjá dìde fọ́lọ́hun lẹ́kà náà oore ni ó tọrọ kò sì gbòwó Ọlọ́run kò darí ọ̀kẹ́ sọ́dọ̀ Ọlọ́run gbogbo tó wù ẹ́ lọ́kọ̀ òun ni ó sọ fọ́lọ́hun láàrin ìṣẹ́jú afẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́kà náà ẹjá ṣe Allahu Akbar Ọlọ́run ìwọ lọba tó lágbára ju gbogbo ohun tí lágbára lọ ìwọ ló ń gba kọ́kọ́rọ́ lọ́wọ́ òkú ló ń tilẹ̀ lọ́rùn ìwọ ló lágbára lórí àjẹ́ ìwọ ló lágbára lórí oṣó ìwọ ló lágbára lórí èmèrè Ọlọ́run mọ́jẹ́ àjẹ́ ó kápá wa mọ́jẹ́ oṣó kápá wa èmèrè òní kápá wa àwọn ẹlẹ́rọ òkú Ọlọ́run gbé wa lékè ọdún tá a bá dáwọ́lé yóò yọrí sí rẹ̀ ikú òjijì òní wọlé tọ̀ wọn ní rúkọ ọmọ kẹ́ ẹ mọ́lẹ̀ Allahu Akbar àkọ́kọ́ ti bọ́ fún ọ èkejì náà ti bọ́ má jẹ́ ìkẹta ọgbọ́ gbogbo ohun tó dùn ẹ́ lọ́kàn látàlẹ́ ìlọ àṣẹ Ọlọ́run ti gùn ìbànújẹ́ rẹ látàlẹ́ ìlọ ó ti dìdùrú gbogbo ẹni tí ò lórí ọkọ Ọlọ́run fún yín lọ́kọ rẹ gbogbo ẹni tí ò lórí aya Ọlọ́run fún yín lẹ́yà rẹ ẹni tí ń wọ owó Ọlọ́run fún lọ́wọ́ ẹni tí ń gbẹ̀gbọ́ ọmọ Ọlọ́run fún lọ́mọ gbogbo ẹni tí ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò tí ì sí Ọlọ́run ó ṣe fún wọ́n pariwo ẹlẹ́kẹ̀ẹ́ta fún Ọlọ́run bó o bá wí ẹlẹ́kẹ̀ẹ́ta gbogbo ohun tí ń dùn ẹ́ Ọlọ́run sì ṣe fún ọ. Allahu Akbar.
Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Bẹ́ẹ̀ ti wíyàn ṣe ti kún. Ọlọ́run wọlé bí ti ń jẹ́ lọ́dọ̀ ara rẹ̀. Àwọn ènìyàn ń bẹ láyé bí wọ́n bá bò yàn ayé yàn ó sì dàrú. Tí wọ́n bá bò wá tí wọ́n bá dàrú. Ọlọ́run fún àwọn ènìyàn lágbára. Bí wọ́n bá bò wá gbogbo ohun tó da láyé rẹ̀ yóò sì bàjẹ́. Ọlọ́run ìdí wọ́n bá bò wá jẹ́ kí wọ́n máa dà. Wọ́n jẹ́ òun kú ọmọ káwa mẹ́lẹ̀. Ọ̀pọ̀ ọmọ wa ti ń bẹ́ sálẹ̀ wọ́n jẹ́ òun kú ọmọ dẹ́. Wọ́n ti ṣe ámínà. Wọ́n ṣe ámínà. Wọ́n ṣe ámínà. Látẹnu òní lọ, o ti rí ayọ̀ pa láti lọ. Ìdùnnú ọmọ jẹ́ tiwa. O ò ní kúkú òjijì. O ò ní kúkú òjijì. O ò ní kúkú òjijì. O ò ní wọ ẹ̀wọ̀n. Ìyàwó ayé ò ní bẹ́ẹ̀. Wàhálà yóò ní bẹ́ẹ̀. O ò ní fẹ́ gbá fún ẹ lóúnjẹ. O ò ní jẹ́ òwèrè òjijì. Ẹlẹ́gbẹ̀jẹ́ ṣe ámínà. Ẹlẹ́gbẹ̀jẹ́ ṣe ámínà. Ẹlẹ́gbẹ̀jẹ́ ṣe ámínà. Ọ̀pọ̀ ẹni tí ń bẹ ní òkùnkùn tí wọ́n ń tàbọ̀ sínú mọ́lẹ̀. Ọlọ́run ò lẹ́kùn máa wà gbé wa lékè wọn. Àwọn ènìyàn ń bẹ wọn fẹ́ ó dá fún ọ. Wọ́n fẹ́ ó dá fún ọmọ rẹ̀. Wọ́n fẹ́ káyé ní ìtumọ̀. Lónìí lọ, ọlọ́mọṣẹ́ gbé wa lékè wọn. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Walillahi alhamdu. Ẹ̀wá jẹ́ dání àwọn alẹ́ kan náà. Má tọrọ kó bàjẹ́ fọ́ta. Sọ ohun tó ń fẹ́. Sọ ohun tó ń fẹ́. Gbogbo ohun tó ń fẹ́ wí fọ́lọ́hun. Ọlọ́run ó sì ṣe. Má tọrọ kó bàjẹ́ fẹ́ nìkan. Bí ó ti dá fún àtọwọ́ máa rẹ òun ni ó máa sọ. Máa wí bẹ́ẹ̀ fọ́lọ́hun. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Lẹ́kàn náà ẹjẹ́ àjọkù. Ẹjẹ́ àjọkù àdúrà wá ti gbà. Avec àìṣẹ́gbẹ́ o má fi ẹ̀yìn sí ihun tó bá wá bí òun ni kò tọrọ oore àtúlẹ̀ ní ọjọ́ ìmọ̀ bọ́ọ̀ní bá ti lọ ó tán wàgbó tó lù ó wá ń rẹ̀yìn ó ń ṣàwàdà ẹlòmí ó rẹ̀yìn ló gbẹ̀yìn kó ń bí lọlé àwàdà lẹ́lòmí ò fi payá rẹ̀ èyí tá ń tọrọ ní wípé kọ́lọ́hun sọ yín dèyàn kọ́lọ́hun fún ilé àlùbáríkà kò sáwàdà mọ́ Al-Qur'ani ló fẹ́ kàn gbogbo ẹni tí Al-Qur'ani bá dọ̀wọ̀ rẹ̀ kó máa ń pè yí tọ́lọ́hun nílò dọ̀dọ̀ tòun ẹni tí Al-Qur'ani bá dọ̀dọ̀ rẹ̀ kó máa ń pè ọlọ́run kàkọ́ọ́lẹ̀ wípé Al-Qur'ani ló dọ̀dọ̀ tòun owó ta fẹ́ gbà lónìí kò lè bọ́ bùkátà wa o ṣé bẹ́ẹ̀ ni mo fẹ́ wá tọrọ kankan fún yín kó tó di pé àkà Al-Qur'an gbogbo èèyàn ọmọ tẹ́ ń bẹ mí ọlọ́run oyè ọ̀gá láàrin yín bẹ́ẹ̀ tí jókòó yìí bóyá president ọ̀la ń bẹ láàrin yín ẹni fẹ́ jẹ́ president ọ̀la kó lúwọ́ ó ti náwó yìí ó ti náwó bọ́ bá jẹ́ kó fẹ́ jẹ́ ọ̀gá lọ́la ó ti náwó yẹn pásàwé mọ́ bó bá sàwé ó lè jẹ́ ọ̀gá rù bó bá sàwé ó lè náwó bó bá sàwé ó lè dépò gíga
wọ́n para mọ́ fọ́lọ́hun owó ẹni owó tó yàtọ̀ ni gbogbo ẹ̀yin yá wa gbogbo ilé ìjẹun ọmọ ẹ̀yin fojú sunkún ọmọ wọn ní fòkú ọmọ káyín mọ́lẹ̀ ẹ̀fẹ̀ ìtì fi jẹun ọmọ káyín padà amínà bàbá wa Alhaji Abdulhadi àdúrà tá à ń ṣe ìwú ọmọ lára wọ́n dìde wọ́n fowó sápò fáwọn àfáàlówó ńláńlá bàbá wa séde àwọn náà ní àwọn kàdúwà náà nìyẹn ibi táwà lọ gbogbo ẹ̀yin ìyá wa àti gbogbo àwa náà á kàdúwà náà nìyẹn bàbá wa kan ní yẹbùsẹ àwa wọnú ọgbà Al-Qur'an àbáwá ṣe wọn Hamidu ẹ bá wa fi wọn kàdúwà kan sí táàfi kan níyẹn lẹ́kan náà. àdúrà wa lọ́n jẹ́ ó gbà tó bá gbà náà má fi pa wá lẹ́kùn. àdúrà wa lọ́n jẹ́ ó gbà tó bá gbà náà má fi pa wá lẹ́kùn. àdúrà wa lọ́n jẹ́ ó gbà tó bá gbà náà má fi pa wá lẹ́kùn. àdúrà wa lọ́n jẹ́ ó gbà tó bá gbà náà má fi pa wá lẹ́kùn. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون.
يوم
أعمالنا خواتما ومن أيامنا يوم نلقاك فيه. اللهم إنا نسألك عيشة غنية وميتة سوية ومرضا غير مخزي ولا فاضل. اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العلم وخير العمل وخير الثواب وخير الخيال وخير الممات. وثبتنا وثقل موازيننا وحقق إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئاتنا واسألك العلا من الجنة. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل فوق والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اكسب لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمائنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا بديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على سيدنا محمد وآله وسلم تسليما كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. wajawajah amin amin adanya amin amin. Ohun tí awíbí Ọlọ́run bá lóun ṣe tán àwọn ti gbà á lára amínà yìí gbogbo àtàn ti ṣoríire adanya ẹgbẹ́jà pé amínà lẹ́ẹ̀kan sí àbọ̀ onílàgà ìgbà ní àtọ́yérú láyà tí o ilà bíi jannahayri. Ẹyẹ taari kò lè fò bí o bá níyẹ. Kútúbà ni bàbá ìmáàmù tó ṣe yìí. Ẹ jẹ́ ká kan kútúbà ni ẹ jẹ́ ká kan níyẹ. Torí ibi ìkànnìyẹ ẹ̀mí náà ni ó jẹ́ ká lè mọ̀ pé kútúbà tí wọ́n ṣe yìí àdúrà tiwa ló gbà. Àwọn náà tí wọ́n ṣe àdúrà tí wọ́n náà yóò gbà. Wọ́n náà tó ṣe ámì àdúrà tiẹ̀ náà yóò ṣe kíni yóò gbà. Wọ́n náà tó fà níyàn sí nígbà tí wọ́n ṣe kútúbà àdúrà rẹ̀ yóò ṣe kíni yóò gbà. Lábẹ́ ẹja kan àdúrà ni ẹja kan níyẹ̀. Kò wá sí ohun tó mú wá tó fi sókò Ọlọ́run. Lábẹ́ kútúbà tí wọ́n ṣe mo fẹ́ ká àdúrà mi ó gbà. Kò sí ohun tó mú wá tí ò ṣe kíni tí kò ṣe déédéé tọlọ́n kọ́lọ́n kó wọlé àtàná Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run máa padà lẹ́yìn wa ala ti la ilaha illallah. Bàbá wa ni wọ́n kọ́kọ́ fi owó kútúbà wa lábẹ́ wọn kà pé Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma Allah
inú òru náà lọ́lọ́run ti sọ Al-Qur'ani kalẹ̀ fún àná Muhammad. Tí ó bá bẹ̀rẹ̀ lọ́dọ̀ mùsùlùmí tó tọ́ pé máa huwa kitabul ladhi nazzala ala Muhammad. A gbọ́dọ̀ mọ̀ wípé Qur'ani ni Ọlọ́run fi rán àná Muhammad. Qur'ani tọ́lọ́ wọ́n gbé fún ànábì. Ó gbé fún ànábì ní tìtorí kí ànábì lè fi máa ṣàlàyé fún àwọn ìjọ rẹ̀ pé ọ̀nà rẹ̀ gbogbo ẹni tó bá gbọ̀nà yìí yóò máa rí àánú Ọlọ́run, àmọ́ gbogbo ẹni tó bá gbẹ̀yìn ìdásọ́rọ̀ Ọlọ́run ọba tó ń ta súnàtà nábì Muhammad tó wá tàbí súnàtà nù pé irọ́ mi ò sí níbẹ̀ ní títà nígbà nábì o ìgbà wà léyìn ni ọ̀dá mi ló dúpọ́ wọ́n jèrè lẹ́yà tàbí kìyàmà. Inú oṣù tọ́lọ́run tí wọ́n sọ Kùránì kalẹ̀ yìí ẹ wá wò lára àǹfààní tí ń bẹ nínú òru náà. Suratul Qadr ìbẹ̀rẹ̀ rẹ̀ iná kí ni sóra ẹ̀ tó mi ni ẹ̀mí ìlú àdàbí markazi lè mi a'udhu billahi minash shaytanir rajim. Na'am. Inna anzalnahu fi laylatil qadr. Ẹ jẹ́ àwọn gbólóhùn yìí. Inna anzalnahu fi laylatil qadr. Ọlọ́run Ọba ló sọ Al-Qur'ani kalẹ̀ fún tani fún ọláyé ọ̀rọ̀ Ànábì wa Muhammad ní òru fi laylatil qadr. Tàbá fún ọmọ ní laylatul qadr ní òru kan, òru abiyì, òru àlùbáríkà, òru tó já sí wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣe rí ikú ọlọ́gbọ̀gbọ́ ní irọ́ ẹ̀sọ́ lórí rẹ̀. Òru náà lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ fún Ànábì wa Muhammad. Pàápàá jùlọ ìwà Ànábì wa Muhammad dábì mọ́ máa dọ̀rọ̀kà máa Laylatul Qadr. Kí láǹfààní tí òru Laylatul Qadr ni òru náà kí láǹfààní tó gbé dání. Ìtorí a lè máa ṣe nǹkan ká má máa àǹfààní kí nìkan náà. Ọlá wípé gbogbo náà máa pé àwọn àsìkò báyìí ni wọ́n máa ń kọ kádàrá ẹni tí ó fẹ́ ẹ̀mí ẹ̀fẹ́ kúrú, ẹni tí ó kú lọ́dún yìí. Ìgbà tọ́lọ́wọ̀n bàbá kọ àkọọ́lẹ̀ kó gẹ́rí òru Laylatul Qadr, ọlọ́wọ́n bá wọ́n sọ fún àmàlẹ́kà pé irọ́ ẹ̀ṣọ́ ẹ̀mí kúkúrú nẹ́bà fi sọ́dẹ̀ ní gígùn fún. Ẹni tí ò fẹ́ lówó tẹ́lẹ̀ ẹ bá wa kọ owó fún. Ẹni tí fún owó rẹ̀ ṣe dáadáa ẹ jẹ́ kó tiẹ̀ náà kalẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kó jálẹ̀. Laylatul Qadr ṣe wá rí òru náà dáwà sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Khayrun ó mà lórí mina alfi shahri. Ó mà lórí ju ẹgbẹ̀rún oṣù lọ. Tàbá wọ ẹgbẹ̀rún oṣù dáwọn yìí ń jẹ́ mil mois. Wọ́n ní ó ní lẹ́dájú ẹgbẹ̀rún oṣù lọ. Ìwọ̀n tí wọ́n fẹ́ fọ̀yọ̀ lára ó ní lẹ́dájú ẹgbẹ̀rún oṣù lọ ni. Òun ni wípé kárí àpèjúwe ẹni tó sin Ọlọ́run Ọba fún ẹgbẹ̀rún oṣù tí jẹ́ 83 ans. Ẹni tó sin Ọlọ́run fún 83 ans pọ̀lú ẹni tọ́lọ́run Ọba bá ní kó gẹ́ ní òru Laylatul Qadr ládàkàrà ni wọ́n gbà wájú Ọlọ́run. Àwọn ìdí nìyẹn tó yẹ ká máa àǹfààní ohun tí ń gbé wa jáde. Èyàn máa mọ ohun tí ń gbé jáde ni ojú kòkòrò ń dá àwọn kò dùn bẹ́ẹ̀ lọ. Ẹni tó sin Ọlọ́run fún 83 ans láti kiri
láti 1 an 2 ans 3 ans 4 ans 5 ans 6 ans 6 ans gbogbo ẹ̀ títí kìlọ̀ kankan rẹ̀ tó àkọ̀lẹ́ ní tó rí òun lé lẹ́tọ̀ọ́ kọ́ nígbà ìtọ́lọ̀ bá ní mo sẹ́yìn sọ̀rọ̀ ẹ̀ ládàkà náà kọ́ bá wà lọ. Ọlọ́run ní tànásálù lìmàláìkàtù wàrúkù fi ha. Àwọn àsìkò ní lọ́wọ́ bá yóò tànásálù àwọn màlẹ́kà. Sẹ́mi lẹ́lẹ̀, ayá, ẹ̀lọ mọ́sálásí àbùsí olúwa, ẹmọ lọ́bẹ̀ wọ́n wò mẹ́. Àwọn ẹni tí ń bèèrè orin ẹmọ àkọ́. Àwọn ẹni tí wọ́n ọlọ́run ọdún yìí ẹ̀kọ́ fún wọn. Àwọn ẹni tó jẹ́ sí pé bùkátà ni wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ máa bí nínú ayé ẹ̀kọ́ fún wọn. Ẹni tí fẹ́ kàṣírí tò wọ́n kò ẹ̀bá wa kọ́ fún. Ẹni tí wọ́n láti bímọ ẹ̀kọ́ fún. Ẹni tí ò lè rí ọkọ ẹ̀bá kọ́ fún. Ẹni tí ò lè rí ìyàwó ẹ̀kọ́ tiẹ̀ náà fún. Ẹni wọ́n wà tó ti kálukú ẹ̀wọ̀ ǹjẹ́ ẹ̀rí wípé ọlọ́run ọba tó tóbi ní gbogbo tó wà máa gbọ́dọ̀ tóbi ní gbogbo nǹkan lọ́wọ́ pé ọlọ́run wà pọ̀. Ọba yìí yóò bí àbùkátà kálukú tó jẹ́ sí wípé ètò ìyàtọ̀ òsì ní dídè ẹ̀ka lọ́wọ́. Ọba tí gbogbo ayé ń sìn nísìnyí gbọ́ ti kálukú. Gbogbo ayé ní sí o bí wọ́n gbọ́ ti kálukú lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tí bẹ́ẹ̀ lọ ìbò wọn sí lọ́wọ́ ọdún wọn sì rí wọn pé wọ́n sí wọn. Àwọn àdàwà bí àsìlọ́wọ́ ẹni bẹ́ẹ̀ dàbọ̀ ìsìlọ́wọ́ ẹni bẹ́ẹ̀ kókò ìsìlọ́wọ́. Ẹ wo gbogbo àwọn ayé nì ọlọ́run káàkiri gbogbo ayé agbára ọlọ́run kọjá gbogbo àwọn káàkiri. Tànásálù lìmàláìkàtù wà wọ́n fi hàn. Ọlọ́run bá wà sí kiri yóò bá màlẹ́kà sí rí lẹ́lẹ́ ẹ máa lọ béèrè lára bùkátà tí kálukú bá ń fẹ́ ẹ bá wà lọ ṣe fún wọn. Wàrú òfin hàn ọlọ́run wà pàṣẹ fún Jibril òun rẹ̀ gbé àwọn màlẹ́kà pé ìwọ náà sọ̀kalẹ̀ ìwọ ló sọ̀kalẹ̀ kẹ́yìn Jibril náà ti sọ̀kalẹ̀ sáàrin wà báyìí. Tálẹ̀ ní tó rí táàrí bí ẹ̀ẹ̀rí kódà mọ́ bá sọ tó wà ó sì wà láì wá bí ẹ̀ẹ̀rí ni ìjọ tí ẹ̀kan bá ti sọ́pọ̀ orí màlẹ́kà ọgbẹ́dà lè kìí àmà lọ ọ̀sẹ́ni tí rí màlẹ́kà ẹ bá gbé àláwọn akọ ọ̀rọ̀ ẹ̀rí tanazzalul malaikatu wa ruhu fiha ẹ̀rí ruhu fiha òun náà ní Jibril òun náà wá sọ̀kalẹ̀ kẹ́yìn àmọ́ wá sọ fún àwọn màlẹ́kà pé àwọn dáadáa ti kọ́lẹ̀ yóò wà gba gbogbo àwọn àwé àwọn ẹni tí wọ́n ti kọ́lẹ̀ ẹni tí wọ́n visa tó bẹ́ gba visa lọ́dún yìí wọ́n bá kọ́ tiẹ̀ náà fún lẹ́kẹ̀ẹ́ náà. bí ìdíje wọn bí yìí rí kò lè amúrin òun òyí dídí sọ̀kalẹ̀ bí ìbẹ́ ṣe gbé mọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́mọ ọba ni gbogbo ọmọ kí wọ́n tó bá wà ní tó bá mà tó bá mi pé sàlámù nìyí àká májàlá ilẹ̀ pàdé sàlámù nìyí àká májàlá ilẹ̀ pàdé. Wọ́n mọ̀ wá sọ pé gbogbo àwọn ẹni tí wọ́n dáhùn mọ́jú fún ọlọ́wọ́ ọba sàlámù nìyí àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo yín ìyá àdán mọ́tílá ilẹ̀ fàdírí títí tí àlùfájà ló fi yọ. Gbogbo náà láti bẹ nínú àlàáfíà ọlọ́run báyìí ọlọ́run mọ́ sọ àlàáfíà mọ́ sọ dáa rẹ̀ máa rẹ̀. Ọlọ́run jẹ́ ká rí ayé náà ọlọ́run jẹ́ àríro dáadáa. Jẹ́ gbádùn ayé dáadáa. Tó bá di pé abọ́wá pé ayé okú ọ̀wọ́n agbó torí kò sẹ́ni tí ó sọ sáyé. Tó bá pé ayé okú ọ̀wọ́n agbó ọlọ́dẹ́ bá ọlọ́ pàdé ààrẹ ọ̀sán ní dáadáa. Àmọ́tá tó lè rí àánú ọlọ́run ìwù tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ó yẹ ká tẹ̀lé ìwù tọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ ó yẹ ká tẹ̀lé torí ta bá wò afọ́ olórin kan ní àsín fàlá níbi òun yàbúlá olùgbé ẹ̀yà tẹ̀lé mi àsín wọ́n ló ṣe ṣe wọ́lọ́wọ́lọ́ ní wáìkì fún Allahu Akbar ọgbọ́n náà tó bí Allahu Akbar ọya mọ̀ pé àsín fàlá níbi òun yàbúlá wàzàmú yàbí kọ́
Àbáni àsín bàlá níbi ìhùn yabula. Bí àbáwọ̀ àbọ̀ ayé dáadáa lọ́lọ́run náà wà fẹ́ wá ṣe láyé. Dákun ṣe dáadáa o. Má bà nǹkan yà jẹ́ àníyàn ara ẹjẹ́ ó dá sẹ́yà. Èèyàn ò lè wà láyé kó má sì ṣe. Béèyàn bá láṣìṣe sọ́dọ̀ rẹ̀ dákun yáfi rẹ̀. Téèyàn bá ṣẹ̀mí tí máa ní mo jẹ́ àfáà mi ò ní gba foríjì onítọ̀ kò dá mi lójú pé mi náà orí tọ́lọ́run. Èèyàn máa ń lẹ́mì ìdáríjì nínú ayé ni àṣín fàlà níbi ìhùn yakula ha ta lọ́nú ẹ̀ náà ṣọ́mọ ọmọ tí ń lọ yé bẹ́ẹ̀ bá nígbẹ́ bá ṣe nínú ayé ẹ̀ṣẹ̀ rí ibú ni dákúmọ́ bá ti ẹ̀ jẹ́ ìtorí pẹ́ta ẹni tó fẹ́ bàjẹ́ nì bọ́lọ́wọ́ ò bá bàjẹ́ ìwọ́n ò lè rí bàjẹ́ gbogbo àpòsí tí a bá wá ṣe ìwọ́n rí àpòsí yóò rí ṣe tàbí gbogbo nǹkan tó bá wù ẹ́ kò dì mẹ́rù dí ọdún kan ìwẹ̀ kan ọlọ́run tó fún ọ. Jàmá ọlọ́run ṣe kí ni yóò tún dọ́kan yóò fi hàn ọ́ torí ibi táwọn ti gbé tu kò sẹ́ni tí ó wà bẹ́ẹ̀ ayé tá a ń lò yìí òun la máa ń ríra wa kó jọ nínú wọn kún pé yìí ṣe fún lẹ́gbẹ́jẹ́ sì rí ṣe lóòótọ́ ó rí ṣe tí ìwọ̀n kò lẹ́ni tẹ́jọ́ ṣe náà ẹjọ́ sùn sàlẹ̀ kan náà kálukú ní sùn sàlẹ̀ yẹ máa tẹ̀lé sí ọwọ́ mi wọn ó jẹ́ tiẹ̀. àfọwọ́ wa ní fàkóńkà máa ṣe ìtàfẹ́yìnà èyí tó bá wù wọ́n nínú ayé ìwọ́n máa yá mi máa ṣe o tó bá wù ẹ́ ṣe dáadáa ẹ̀yà kan yín ra ni lọ́wọ́ níbi kí yóò ṣe dáadáa bàbá àgbàlagbà kan ayé mà ní àzàrà ìlú ẹ gbọ́ mi dáa kí là ń pè lázàrà ìlú màlẹ́kà kí òun láyé ma bàbá yìí ma bàbá yìí bá wá sọ fẹ́yà kan pé lé ní owó sàárè wà láyé owó sàárè kí ni wọ́n wá ṣe gbogbo ẹni tó bá ti lè ẹ̀dàkùn ẹ̀gbọ́ dáadáa gbogbo ẹni tó bá ti lè yàgbẹ́ tí bàbá yìí bá ti lè fojú gẹ́ ní ìgbẹ́ wọn báyìí a máa mọ́ kà sí ìgbẹ́ fún wọn yóò sì pa wọn. onítọ̀wọ́ mọ̀ wá kí pé inú mi ẹnu inú mi náà yóò wà títí ẹ̀mí ó fi bọ́lá rẹ̀. ó wá ṣe kínní yìí abẹ́ lè sọ pé ó pa ìdajì ìlú náà. jẹ́mọ́ bẹ́ẹ̀ yẹn bá sọ pé yóò yí pààyàn ẹ má bàyàn kan sọ́wọ́ inú àwọn ẹni tó lè pẹ́ ẹ̀ náà tó tún wọ́n bá rẹ̀ rí ẹ gbọ́ mi dáadáa ọmọ ẹ̀yẹ́ mà sọ pé yóò lè pààyàn lóòótọ́ ọlọ́run ní pààyàn àmọ́ ló ń pè ayé fọ́wọ́n ọ̀kan tẹ̀bá wá ní pé irú wọn ẹ pa wọn tò nínú ayé ẹ ní pẹ́lú àdìkìyàmà ẹ gbọ́dọ̀ bá wù wọn sí o ìtorí pé ìnáwó lẹ́kùn àdúgbò mòbínà ọ̀tá ni wọ́n ìwọ gángan wàá ṣe kí ni wàá mú wọn ní ọ̀tá ṣe ìtọ́ọ̀nì ọ̀tá ni ẹni bàbá yìí tí wọ́n bá fi ìkẹ́ sí ìgbẹ́ fún wọn jáde láyé òun náà wọ́n mọ ọkọ̀ ojú kan olórí àgbẹ̀ ẹ wo ẹni tí wọ́n ṣìkà láyé kì í fẹ́ kí èèyàn ṣìkà fún un mo fi ijó tí ń pàdé ọlọ́run mi fi bóra inú òwò rè lẹ́tọ̀ọ́ kọ́dí ìlàwà yìí tí bá ṣàbúrú fún yà yìí ọlọ́run kó má gbàgbúrà mi láyé mi ò sí aburú rí ìkẹyọ̀ sí bínú mi ìkẹyọ̀ bí mi inú rí àmọ́ dábí lójú pé bí ẹ bá ṣe fún mi pọ̀lẹ́ ìmú mi nítorí làbí ipò tẹ́tọ́ pọ̀ sí èyẹ bá wà pòsítìfù láyé ìwú wọn láyé máa rí pé ọ nìkan burúkú ọlọ́ọ̀mù ó lẹ́jẹ́ o gbogbo nǹkan tó lè ní ọlábòsí wà ní wọ́n fi rí bẹ́ẹ̀ bàbá yìí ibo ni mo wá lọ ìgbà tí bàbá yìí òun náà wá ìgbẹ́wọ́gbọ́ òun náà wọ́n wọ́n kún lọ tí wọ́n lọ yàgbẹ́ tí wọ́n wọ̀ tún owó òsì ọwọ́ wájú ọwọ́ yìí kò rẹ̀ yàgá
arábìnrin kan wà nínú oko náà ó fara ṣoko ó ní bàbá yìí bàtí bàbá yìí gbé ẹ̀kọ́ òun ó wá gbé ọkọ́ ló bá wọlé ẹni tó ṣàbù ẹni tí ó rí nínú oko yìí arábìnrin tó rí nínú oko yìí tó fara ṣoko òun ló pa gbogbo àwọn ìrìn ẹni tó wà pa gbogbo àwọn ìrìn yìí kò lágbára kan kò ní ìkankan bàtà náà ni pé bàbá wa bẹ̀rẹ̀ olóṣòwò ó wá ṣe gá síbẹ̀ dáadáa ó wá gbé ọkọ́ nísìnyí ó fi gbó ilẹ̀ nìmọ́lẹ̀ ló bá wọ́n náà arábìnrin náà wá débẹ̀ ó ní ó pa bàbá mi ìjèrè òbí mi kan ó pa ìyá mi ìjèrè ìyá mi gbogbo àwọn ẹ̀gbọ́n tí mo lè fi ṣe ọmọ ìyá ó yanjú gbogbo wa èmi nìkan ni mo wá kù àmọ́ lè ní òun èmi ò ní agbára tí mo lè ṣe nǹkan kan fún ọ wọn náà ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. arábìnrin gbogbo ẹni tí bá tẹ̀lé mi kó máa ń pa lọ́wọ́ àpò. arábìnrin yìí wá tọwọ́ bọ̀lẹ̀ náà ó wọ láyéláàmù sọ́wọ́ ó bá tọwọ́ bọ̀lẹ̀ yìí ló kọ̀ wẹ̀ yìí. ló bá mú eré ìsà eré ó déwájú lé bàbá yìí ló bá fọ́ ìgbẹ́rẹ́ sílẹ̀ lẹ̀. ìgbà tí bàbá ó fi dé òun délé sá ó dé wájú lé bàbá yìí ti tètè lọ́dà gbẹ́ni síbẹ̀ kí bàbá ó tó dé ńgbà bàbá délé lẹ́ẹ̀kan náà tó fẹ́ wọlé lé wá kàn gbẹ́lẹ́ náà lórí a tàbí láyà tó dẹ̀ yìí wò tí ò mọ́ pé ní àṣàrà yìí wò kùlá yìí. jama ọba gba àgbẹ́ni kọjá ló bá wọlé ìwù tí wọ́n wọ́n sí gbẹ́ni ló bá gbé nǹkan àmì jáde ó ṣe wọ́n ni ó wọ́n kò ṣe kò tó ìṣẹ́jú méjì àti fẹ́ wọlé padà báyìí ló bá kí wọ́n ní ẹ́ wọ́n fọ́ ọ̀la mi ṣe ra mi ẹ bá gbẹ́ lọ́wọ́ àgbà. gbogbo ìtẹ́ ìṣòro ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ní ìṣàbùrú fún ọ̀wọ̀ ẹ̀yà kí ló wá dé tó já sí wípé kò ríran pé ìgbẹ́ ara òun ni wọ́n tún gbé wáta síwájú ilé fóun òun náà wá fọwọ́ rẹ̀ sí kéde ó tún fi ṣe rẹ̀ òun ni wípé òun ni tá a gbé wá tẹ́lẹ̀ pé àṣẹ ń pàdánù bí wùyàbùlá wàdúdàmù ìyàdúgbọ́ wàyúkìlà wọ́n kò kàmá ṣe tàbílá kàmá ẹ̀dínú tùdà. wàláhì kàmá tẹ̀dínú tùdà ihun tó bá fi wọ́n fún ọmọdé kejì ẹ bọ́lọ̀ bá ṣe tán tó bá dé sínú ayé ẹ̀ yóò wọ́n fún ìlú ẹ̀ lọ. òun ni pé kí ni ipò náà lọ nínú gbogbo ẹ̀ gbogbo pátápátá bá ṣe wà bí gbogbo ọ̀la láṣìṣe àwọn àsìkò tá lè máa tọrọ tútú bá nì àwọn àsìkò tá lè ríra gbogbo tá a sọ òdodo fún ara wa ní lẹ́yìn Ramadan náà nísìnyí mọ́sáàsì ò ní kú wá ìbànújẹ́ bá mọ́sáàsì. èèmọ̀ kan tí wọ́n ṣe mí lára àwọn mùsùlùmí ni wípé inú àwọn ẹ̀dá máa rí mùsùlùmí kódà ẹni tí agbádá ẹ̀ ẹni tó jẹ́ sí wípé kì í wọ agbádá mọ́sáàsì ìjọ náà ni ó fọ agbádá òun ló fi wọ́n sáfà àkọ́kọ́ tí ìmọ̀ mọ̀ bá ọlá ọkọ̀ ẹ̀rù yóò tún kọ́ tí náà ti ṣe wáyé gbogbo ìrún tí kí ni òun náà mọ̀ pé òun kò fi dé lára Ramadan náà ni tí Ramadan náà bá tá jama ọlọ́run ò dáhùn ìrún táà kí kò dáhùn tọ́wọ́rọ̀ ń pa wá láṣẹ ìrún ní pé ẹ máa kí títí kẹfì abẹ́ mi ọlọ́ kódà agbára kẹ dúró kẹ kí kò bá sí ẹjọ́ òkú kẹfì kí agbára kẹ wá jòkó tí kò bá tún sí lọ́dọ̀ yìí ẹ wà nínú ilé kẹfì sí kéde ẹ máa fi kí ẹ wọ wá àṣẹ tọ́rọ̀ ń pa wá ètò kà sí pé kò lẹ́sẹ̀ fẹ́ ìrún fún yà ká ń gbé ìrún yìí mo lẹ́sẹ̀ fẹ́ fún yà ká pé ìwà mo fi akọ́dé kò rí sí pé tí kò bá kí kò sẹ́sẹ̀ láà kí ọlọ́run bá kó yọlá náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo wa náà ta dá wọn wọn tó ta dé bí ọlọ́run yẹ ká dúró àwọn ọgbà ó wọ owó ààrẹ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ wo wàhálà tí ànábì ṣe sallallahu alaihi wasallam lára àwọn adájọ́ òkú ẹlòmí wà tí máa ń kú lọ báyìí ẹ máa tún máa rántí
forí jẹ̀rẹ̀ pé ewu tí o máa pariwo anabi ikú rẹ̀ ẹgbẹ́ wọn ọ̀gá anabi ìwí ẹ bá mi wá anabi anabi sì kígbe ummati ẹ̀yin àlùmọ́ mi mo ti lọ èyí tí Suratu Nasr ó sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wasallam ara ayà yìí anabi ti máa pé mo ti ń gba lẹ́tà pé mo ti ń dágbére fáyé ìtorí bàtáyà náà sọ̀kalẹ̀ pé ìsájá anásíwáhì wàlàfátàhù nígbàtí ìrànlọ́pọ̀ àwọn olóòwò bá bá dé àti ṣíṣí ìmúdàpè ní ìgboro Mákà wọ́n kí ni ọ̀rọ̀ àìkàn lẹ́bí yóò ورأيت الناس يدخلون في دين الله أفواجا رأيت الناس أريا وأمواريا وانيا يدخلون في دين الله أفواجا وما قسم الإسلام نيجو فسبح بحمد ربك واستغفره nítorí bẹ́ẹ̀ فسبح بحمد ربك ìwọ Ànábì Muhammad صلى الله عليه سبح بحمد ربك ṣàfọ̀mọ́ Ọlọ́run ọba tó dá ọ kò sì ṣe kí ni kò gbogbo سبح بحمد ربك dúpẹ́ fún ọba tó dá ọ واستغفره tọrọ àforíjì lọ́dọ̀ ọba náà إنه كان توابا tálẹ́ni tí gbà foríjì ẹni tí máa ṣọlọ́ òun ọba tí gbà foríjì ọlọ́run tó wọlá ayà náà ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ láyé àwọn bàbá wa bàbá bàbá wa Alhaji Abdul Fattah ẹwọ orúkọ náà ẹwọ wọ́n pè yà ní Abdul Fattah àwọn ní kọ́kọ́rọ́ tó já sí pé gbogbo ẹni tí bá ń fẹ́ oore tó bá súnmọ́ wọn yóò rí oore náà gbà lọ́dọ̀ Ọlọ́run àwọn pè yà ní mùtọ́ hírù kò sí kẹ̀kẹ́ tá à ń pè mùtọ́ hírù tó kọjá tó wọ́n bàbá wa Alhaji kini Abdul Hadi àwọn ẹni tọ́lọ̀ fi mọ̀ nánú ẹwọ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run gbé kọ́kọ́rọ́ ọláfẹ́yàká ọwọ́ ni ṣebí ìyẹn bá lówó tán ó yẹ kó má ní Ọlọ́run má ṣe wá lẹ́ni tó lówó tán tó máa rí rí kiri tó máa ní àá ilé àti Aláàjì wọ́n sì ní kí náà lọ́wọ́ aṣọ iye olúwa tó wọ̀ yìí ẹni Ọlọ́run wà fi mùtọ́ hírù fi òun náà ní bàbá wa Alhaji Abdul Hadi ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́wà lóko bàbá wa di fáyé mu wá wò ó gbé yìí ṣé orúkọ tẹ̀lé wà níwà tó ni àwọn náà pé inú ẹ̀ fáhìm bẹ́yàn bá wà láyé gbogbo ń ta wíńbí yìí láàkà ibi tó ti wá jì gbogbo ń ta tò látẹ̀kọ́ ní systematica tuntun bẹ̀rẹ̀ kò sẹ́ni tó lè tó wá ibi tó ti kò ó ṣe kí ni ó jì gan ọ̀rọ̀ táwà sọ táyọ̀ fi dè wá máa ń ọlọ́mọdé aṣọ bá ṣe wá tọrọ fún yín bẹ́ẹ̀ náà ni a tọrọ fún gbogbo àwọn ìyá wa a fi ìyá wa tó rẹ́ni tí mo lè sọ pé mo máa dù ìyá wa ajá múlíkà ni ìyá kẹbíra wàláhì àwọn ọmọ máa jù orúkọ ni mo sì fi mọ̀ wọ́n àwọn ọmọ wọn lérí kankan bí ìbá ṣe lérí dáadáa Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín gbogbo tó tara yín jáde Ọlọ́run jẹ́ kí wọ́n yé Ọlọ́run jẹ́ kí wọ́n yà Ọlọ́run jẹ́ kí wọ́n yà gbogbo ẹ̀yin ìyá wa náà tẹwọ́n máa ń bẹ́ẹ̀ dájọ́ ń ṣe jà máa ń bí Ọlọ́run ní bá tẹ̀lé kọ̀ọ̀kan wá jẹ́ àbá ìṣọ́kùnrin mọ̀ èmi tí ń sọ̀rọ̀ yìí àbá ìṣọ́kùnrin lè porúkọ yín bàbá ìmáàmù wọ́n lè porúkọ yín yòmí lọ ẹ̀rí èmi nísìnyí lè pé tán tí wọ́n wá ní kí n pè yẹn ká ìṣubú síbi kan tó bìkan lọ ẹ̀dàkùn lára ẹni tí mo fi kí gbogbo yín ètò oníjẹ́ máa ṣe àgbọ̀ ọ̀fẹ́yàn kan ṣoṣo bẹ́ẹ̀ kan bá wà tó bá ṣe amínà ó dábí olóògbé bẹ́ẹ̀ tó ṣe amínà bẹ́ẹ̀ tàbí àti ẹ̀rọ̀gbà ẹ̀ gbọ́ mi dáadáa Ọlọ́run jẹ́ káàdùn àgbègbè wọn gbà ẹ̀yin oníbàndírí jẹ́ iná sùn ni Ọlọ́run jẹ́ pín wa lóore o wọ́n ní pín wa lóore ohun o gbogbo ẹni tó bá fẹ́ jẹ wọn máa ń bí ìkọ́bá mi náwó rẹ̀ sókè
ẹ jẹ wọn ma ẹ ṣe sùúrù gbogbo ilé jẹ wọn ma gbọdọgbọdọ ẹ dẹ́kun ẹ náwó rẹ sí mi gbé àfa ẹ jẹ wọn ma ẹ náwó rẹ sí mi dáadáa ẹ dẹ́kun gbogbo ẹni tí bábá fẹ́ ẹ dẹ́kun báyìí dẹ́kun máa ń rán yàn ṣẹ́ o kò ní wù mí kò rán yàn débi ìwọ náà ni kò dìde kò dà níyàn pé èmi lágbájá mo fẹ́ jẹ wọn kan mi èmi mọ́ ṣe kí ni mo ṣe ìlú sí mi kọ́lọ̀ jẹ́ ẹ̀rọ ìjókòó jẹ wọ́n náà fúnra ara rẹ ní kò dìde kò fi wá dúpẹ́ rẹ̀ fọ́lọ́ wọn bá pé èmi fẹ́ jẹ wọn máa jọ ṣe èmi fẹ́ jẹ wọn máa jọ lọ́wọ́ kò sóhun jẹ tó láàdùn tó ó lè tó tọ́ mẹ́ni bí a bá jẹ́ wọn máa lọ́wọ́ tó máa pa wá lórí ẹni bá fẹ́ jẹ wọn máa náà ó àgbà àwọn fẹ́ jẹ wọn máa ràbí ọlọ́wọ́ yá. Ẹlẹ́dàá mi wá ṣàánú
ṣàánú fún mi. Kò yẹ kí àmì ó jìyà kémi ọmọ tún jẹ. Kò yẹ kí àmì ó jìyà kémi ọmọ tún jẹ. Bébí gángan ò bá jìyà kọ́mọ mi má jẹ. Bébí gángan ò bá jìyà kọ́mọ mi má jẹ. Àwọn òtúbọ̀rọ̀ máa sọ kankan mọ́ ẹ̀yin ló yẹ kí wọ́n sọ̀rọ̀ níbẹ̀ aláwọ̀ bá wa ṣọ́ yín lọ́wọ́ ọ̀tá alé òde tí gbangba tí kọ̀ọ̀kọ̀ ọ̀rẹ́ tí ń ṣe bí ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ lọ́kùnrin lóbìnrin wọn ọlọ́wọ́ gbé ilékè wọn ọlá àmìnà ẹgbùn lẹ́mí ẹni àlàáfíà ikú òjijì ò nípa yín ọlá la hawla wala quwwata illa billahi al-azim bí a ti máa ń fẹ́ fún yín lórí mẹ́fọ́ wa náà ọlá àmìnà àfíàwà ṣe mọ̀ sí tòrò ńlá àtọ̀rọ̀fẹ́yìn náà ọlọ́wọ́ adúwọ́ tí ọlọ́wọ́ ní fi ilẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú yín ọlá àmìnà ọlá àmìnà gbogbo yín bàbá wa ọlọ́wọ́ ní fi ilẹ̀ kò ní padà lẹ́yìn o ọdún tèmi ọlọ́wọ́ ní ṣe láṣẹ máa a ṣe ọ̀pọ̀lọpọ̀ lókè yẹ̀pẹ̀ ọlá àmìnà àwọn bàbá wa àwọn yíò wá ṣe eré amúlùwọ́sì ọlọ́mọ ọlọ́rin bàbá náà gbogbo ọmọ tó tara wọn jáde ọlọ́mọ adáàbò ẹ̀bùn wọn àwọn ọmọ wọn ní pọ̀lọ́gùn tí ọlọ́mọ bá àwọn ọmọ mọ́sálásí wa lẹ́yìn ọdún gbogbo ohun tó bá kù mẹ́ àwọn parí ẹ̀ wọ́n ní pọ̀lọ́gùn lọ́dọ̀ ọlọ́mọ bá lẹ́yìn ọdún yìí àwọn ọmọ gbogbo ohun tó bá kù níṣẹ́ àwọn ọmọ wà parí ẹ̀ ọlọ́wọ́ sì fún ọṣẹ́ ọlọ́wọ́ ní wọn lọ́kàn padà gbogbo àwọn ọmọ náà ọlọ́wọ́ sàlékún àlùbáríkà wọn sàlékún ọlá fún wọn sàlékún dùnú fún wọn sàlékún ire fún wọn ọlá àmìnà ọlá àmìnà bàbá wọn náà mọ́jọ́ ọmọ sàárẹ́ ọmọ bí náà ṣe lè gùn lẹ́mìí tó mọ́jọ́ ọmọ fojú sunkún ọmọ bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shaniyaka huwal abtar tọrọ fún gbogbo wọn ìyá wa bí wọ́n ṣe pọ̀ tó yẹn ìyá àwọn àfáà ni wọ́n ìyá àwọn àfáà náà ni wọ́n gbogbo àwọn ìyá tó wà mẹ́ aláàánú wa ni wọ́n abiyamọ ni wọ́n ọlọ́run ní kan fi ṣe yí o ajẹ́rẹ́ ọmọ ọbẹ̀rẹ̀ látọ̀ ìyá wa ìyá Khalila ọlọ́run adúró tí ìyá Mọ̀ṣíà ọlọ́run wọ́n fi yílẹ̀ ìyá wa ìyá Kabira màmá káyé ọlọ́run bá dúró tí ìyá ọmọ ọlọ́run bá dúró tí ìyá Kamal ọlọ́run ní fi ilẹ̀ ìyá Nafisa ọlọ́run ní fi ilẹ̀ ìyá Sọ́mẹ̀d àdúrà ọgbà fíkárí gbogbo àwọn ìyá wa kò sẹ́ni tí wọ́n àfọ́ dáúkọ torí gbọ́já kàbáníkàmá dáúkọ yìí ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ gbogbo ìyá wa ẹjẹ̀ wọn ọmọ ẹjẹ̀rẹ̀ ọmọ ọmọ oníjẹ́ iṣẹ́ ìbànújẹ́ fún yín alákọ̀ọ́bá ṣe àmìnà
ẹ̀yẹ má bá wa ṣe ẹ máa sọ ohun tẹ́ ẹ fẹ́ ẹ máa sọ ohun tí ẹ fẹ́ bí gbogbo wa ṣe wà yìí bí gbogbo wa ṣe wọ̀ yìí ẹjá ṣe wà dùn akọ fún wa ajá ṣe wá dúró kan fún wa gbogbo ohun tẹ́ ẹ fẹ́ gbogbo ohun tá à ń fẹ́ lórí ọmọ lórí ọmọ lórí dúkìá lórí dúkìá lórí ọkọ lórí ọkọ akẹ́nìkan má ṣàdúrà ń gbọ́ lọ́hùn sọ́kọ́ mi lọ́dẹ o àmọ́ ìyàtọ̀ má ṣọlá ń gbọ́ lọ́hùn sọ́kọ́ mi lọ́kẹ́ o àdúrà mi pé àdúrà mi gbé obìnrin lè gbà mí òbí lé ńgbà mí ẹnìkan ní a ní kó tọrọ nǹkan ẹ̀yọ̀kan ẹni nǹkan ní kò tọrọ nǹkan ó ní ọlọ́run láti èní lọ ọlọ́run láti ní lọ sẹ́ àṣẹ tí má pa kókó mi ní kó mọ́ gbọ́ àṣẹ tí wọ́n bá wọ́pọ̀ mi ní kò mọ̀ gbọ́ wọ́n ní alájà ẹ̀dá pé ìwọ́n àdúrà mi àwọn ní alájà ẹjọ́ ni ọkà wà àdúrà náà wọ́n ní àbá ohun tí mo fẹ́ ohun tí mo fẹ́ nìyẹn gbogbo ẹni tó bá ní òun fẹ́ jèrè ọmọ jù gbogbo ẹni tó bá náà fẹ́ jèrè ọmọ jù gbogbo ẹni tó bá ní òun fẹ́ jèrè ọmọ jù gbogbo ẹni tó bá náà fẹ́ jèrè ọmọ jù gbogbo ẹni tó bá ní òun fẹ́ jèrè ọkọ gbogbo ẹni kẹ́ni tó bá náà fẹ́ jèrè ọkọ tí wọ́n ń sáré tí wọ́n ń sáré tèmi ní kọ́kọ́ gbọ́ 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 tèmi ní kọ́kọ́ ó súnmọ́ kó má jèrè ọmọ ó súnmọ́ kó má jèrè ọmọ àwọn ìyá wa yìí àwọn ìyá wa yìí àwọn ń sáré báwo lọmọ ó ti yè ni àwọn ń sáré báwo ni ọmọ ó ṣe yè ní wọ́n ń sáré wípé káwọn jèrè ọmọ wọ́n ń sáré wípé káwọn jèrè ọmọ gbogbo ẹni tí bá sì ń sáré wípé kó má bàjẹ́ fọ́mọ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sáré wípé kó má bàjẹ́ fún wọn wàláhì yóò jèrè ọkọ ọ̀gá yóò jèrè ọkọ gbogbo ẹ̀yin ìyá wa gbogbo ìyá wa ẹ jèrè ọkọ ẹ jèrè ọkọ ẹ tún jèrè ọmọ ẹ tún jèrè ọmọ ààrẹ ìsàmì ara ní sàmì àní ẹ jèrè ọkọ àní ẹ jèrè ọkọ ẹ tún jèrè ọmọ ẹ tún jèrè ọmọ ẹ máa bọ mo fẹ́ ṣàdúrà kan àwọn ọmọ fẹ́ ṣàdúrà kan ẹni jẹ́ àmì náà ó lọ kì ẹni gbà mí náà ó lòkè àwọn ọkọ yóò ní fẹ́ yàwó lẹ́yìn àwọn ọkọ yóò ní fẹ́yàwó lẹ́yìn àwọn ọkọ yóò ní fẹ́ yàwó lẹ́yìn àwọn ọkọ yóò ní fẹ́yàwó lẹ́yìn ẹni tí ó lè kó mẹ́ kò ní wá ẹni tí ó lè yí gómìnà ò ní wá ẹni tí ó ṣe ọmọ ìyá yín ẹni tí ó ṣe ọmọ ìyá yín òun ní òwà òun ni ó wà ẹ jẹ́ ṣe wàdúwà kan fún wa ẹ má dání ẹ̀. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. díẹ̀ tó kù dábì sọdún díẹ̀ tó kù tí a fi sọdún àníṣe inú sáré àníṣe ní sáré àníṣe lọ́gbà ẹ̀wọ̀n àníṣe lọ́gbà ẹ̀wọ̀n àníṣe lọ́wọ́lọ́wọ́ àníṣe lọ́wọ́lọ́wọ́ wọ́n ní èyí wọ́n ní yìí àwọn náà àwọn náà ẹ̀mí gúngùn ẹ̀mí gúngùn àlàáfíà àlàáfíà ọlọ́run kó jogún ẹ̀fọ́ wọn ọlọ́pàá tó pọ̀ fún wọn wọ́n ní ìyàwó àwọn wọ́n níyàwó wọn tán pátá sáwọn lẹ́nu tó ń pátá sáwọn lẹ́nu rẹ̀ ọlọ́run má fi kankan ṣe wọ́n ọlọ́run máa fi ṣe wọ́n ọlọ́run kó gún wọn lẹ́mìí ọlọ́run kó fún wọn lẹ́mìí ọlọ́run kó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ kí wọ́n jèrè ọmọ wọ́n jèrè ọmọ gbogbo àwọn ọmọ náà gbogbo ọmọ náà ọlọ́run ó yé wọn ọlọ́run ó yé wọn ó sọ wọn lórúkọ ó sọ wọn lórúkọ rẹ̀ ọmọ ọmọ ọlọ́run ó yé wọn ọlọ́run ó yé wọn ó sọ wọn lórúkọ ó sọ wọn rẹ̀ lórúkọ rẹ̀ ọlá bisimilahi náà tó yìí náà. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal-abtar. ọlọ́run kó tàbí bárúkà sí àwọn ọmọ ìyá wa àwọn ìyá wa ajá naima ajá nàímà tẹ́kẹ́ dúkẹ́ afọwọ́mẹsẹ́ mi tọ́ àwọn ìrẹsẹ̀ mi tọrọ lápapọ̀ wọn lápapọ̀ wọn ọlọ́run bá kẹ́yà ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run bá foríjì ọlọ́run àforíjì wọn dáadáa àdúrà dáadáa àdúrà dáadáa sàrà dáadáa sàrà ọlọ́run mọ́sá ìmú bá wọn ọlọ́run mọ́sá ìmú bá wọn àwọn ọmọ náà àwọn ọmọ náà ẹ̀san rẹ̀ ẹ̀san rẹ̀ ọlọ́run mọ́sá ìsàn wọn ọlọ́run mọ́sá ìsàn wọn alálá haúlá ولا قوة إلا بالله. ẹ̀yà ṣe bisimilahi kan iná tó iná. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. awọ́dọ̀ àwọn bàbá أنا أول مرة wọ́n fẹnu àgbà أفعل ما بعد wọ́n fi ṣàdúrà sí ما في شغاسي bàbá ọ̀yá máríkì ẹ̀tọ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
irú báyìí náà ni kó pọ̀ ní ọ̀rọ̀ wa ọlá tí tó bí Allah ọlá Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah Rabbil Alamin. gbogbo àdúrà táwọn àfáà ṣe Ọlọ́run kó gbà fún wa. Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. tí a bá mọ núrò ó yẹ kó mọ pẹ́ dúró. tí a bá débi báyìí lónìí àmì nígbàdúrà wà fún olóye Ọlọ́run kó dákun kó gbàdúrà náà jù báyìí lọ fún wa. gbogbo ata débi lónìí gbogbo ohun tí ń jẹ́ ṣòro ní kálukú wa Ọlọ́run kó sọ ní ìdẹ̀kùn fún wa. Ọlọ́run kó dùn wá nú. dákun Ọlọ́run májà mọ̀ṣì májà mọ̀yà gbogbo àwọn ọmọ ilé kéwú ìmọ̀ kéwú ìmọ̀wé Ọlọ́run tó pẹ̀ fún wa. la ilaha illallah. àwọn ìyá kò sí ohun tó dùn obìnrin nú ju wípé kọ́lọ́run kó yọ ọmọ fún gbogbo ilẹ̀ jèrè ọmọ gbogbo ilẹ̀ jèrè ọmọ ẹni tó ọmọ ti yè fún Ọlọ́run ní fìdí kan fi ṣe gbogbo tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run sàlámù ní kálukú wa. tẹ́ bá fẹ̀yìntì oúnjẹ ọmọ ẹ jẹ ẹ sì jẹ pẹ́ ẹ jẹun sàré la ilaha illallah. àwọn àgbà náà àjíǹde ara ẹ̀mí gígùn Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wa. àtúbọ̀tán rẹ̀ àtúbọ̀tán rẹ̀ àtúbọ̀tán rẹ̀ Ọlọ́run kó jogún ẹ̀ fún wa. ìmáàmù àìsàn Ọlọ́run dà yín lágbà. Ọlọ́run dà yín lágbà. ẹ ṣe pẹ́. Ọlọ́run kọ́ yín máa ṣe. Ọlọ́run kọ́ yín máa ṣe. Ọlọ́run tó kọ́ bàbá yìí máa ṣe tí ó fi fayé lẹ̀. kò tẹ́ kò tí àbùkù oníkàn yìí ẹ̀tẹ́ oníkàn yìí àgbéga àpọ́nlé ló máa jẹ́ tí ọlá inú kan táfi ń tọrọ afáhàmì. a ní à ń kí Ọlọ́run lára yín. a ní à ń kí Ọlọ́run lára yín. a ní à ń kí Ọlọ́run lára yín. Bàṣírí ilé. kókó bàṣírí ilé. Tí a bá débí lónìí. tí a bá débí lónìí. Ní mọ̀ pé bàbá pàkódà. Ní ọ̀ní máa ń pé bàbá pàkódà. Àkọ́kọ́ ọdún ta fẹ́ ṣe tí bàbá ò sí bí báyìí. àkọ́kọ́ ọdún ta fẹ́ ṣe tí bàbá ò sí bí. Tọ́dún náà bá dé. tọ́dún náà bá dé. Bàbá ní wọ́n kó àwọn ọmọléke wá. bàbá ní wọ́n kó àwọn ọmọléke wá. Ìsì máa ń dùn. ìsì máa ń dùn. Òní yìí náà. òní yìí náà. Láyé ò lè mọ̀ pé bàbá ò sí bí báyìí. wàláhì ò lè mọ̀ pé bàbá ò sí bí báyìí. Ẹ̀tún ẹ̀yìn bàbá ṣe. ẹ̀tún ẹ̀yìn bàbá ṣe. ẹ̀tún ẹ̀yìn bàbá ṣe. Bàbá náà mọ̀ fàdúrà fi rántí yín. bàbá náà mọ̀ fàdúrà fi rántí yín. ẹ̀ní ṣe tí. Ọlọ́run ní dàyé wú. Ọlọ́run ní dàyé wú. èdè ayédè. Ọlọ́run ní fi sí láre ìdí ayédè. Ọlọ́run ní fi sí láre iyì. àpọ́nlé àgbéga. Ọlọ́run máa jogún ẹ̀ fún yín. ọmọ tí ó jogún ìmọ̀. tí ó jogún ìmọ̀. tí ó jogún kéwú. tí ó jogún kéwú. Ọlọ́run yọ̀dẹ̀ fẹ́. Ọlọ́run yọ̀dẹ̀ fẹ́ yín náà. bẹ́ẹ̀ ti lè gbá yìí tó. bẹ́ẹ̀ ti lè mọ ìmọ̀ tó. ìmọ̀ ọmọ yín. ìmọ̀ ọmọ yín. Ọlọ́run jẹ́ ojú tí ń lọ. Ọlá tí tó bí Al-Qur'an. gbogbo tí wá jẹ́ ẹ̀dùn ọkàn ní kálukú wa. tá a gbélé bí lálẹ́ yìí. Ọlọ́run bá wò. ọba náà sàlámù ní kálukú wa. Ọlọ́run kó do ní kálukú wa nú. Ọlọ́run kó do ní kálukú wa nú. àwọn tafẹ́lú ẹ̀sàmẹ́. Ọlọ́run kó ṣe ògbẹ̀ ní ọ̀hún fún yín. ọlá iná àfẹ́ iná Fatiha. فصل ربك وانحر إن شانئك هو الأبتر
wá bí. gbogbo ẹni tó wá bí. gbogbo aláṣoríire. gbogbo aláṣoríire. ìdùnnú ó jẹ́ tiwa. ìdùnnú ó jẹ́ tiwa. ayọ̀ ó jẹ́ tiwa. ayọ̀ ó jẹ́ tiwa. òní yìí. àfìsàmì rẹ̀. àfìsàmì rẹ̀ ni. àníbìsàmì bú. gbogbo ẹ̀yin bàbá. gbogbo ẹ̀yin bàbá. ẹkùn lẹ́mìí fún wa. ikú òjijì òní pa yín. ikú òjijì òní pa yín. ẹ jẹun ọmọ. ẹ jẹun ọmọ. ẹ jèrè ọmọ. ẹ jèrè ọmọ. ọ̀la àmín. àlàáfíà yóò lékún. àlàáfíà yóò lékún. ojú yóò ní fọ́. ojú yóò ní fọ́. apá ò ní rọ. apá ò ní rọ. ẹsẹ̀ ò ní rọ. ẹsẹ̀ ò ní rọ. Fàtíà. Fàtíà. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر lẹ́yìn ọ̀dọ́rọ̀ fún bàbá wa ìmáàmù ìsọ́ ọlọ́run dá pàṣàpá wa fún wọn lálùbáríkà àyè táwọn àyè ọlọ́run jẹ́ àlò kalẹ̀ ọlọ́run jẹ́ àlò àyè náà kalẹ̀ ọlọ́run kó wọlá bàbá tó bí wọn ọlọ́run jẹ́ àlò àyè náà kalẹ̀ ọlọ́run wọn fi kú tó yá wọn fi pa wọn wọn fa àwọn tó yá wọn fi gbé mọ́lẹ̀ ọlá ànábì wa Muhammad ọlá ẹlẹ́dàá ìyá tó ń tarẹ̀ jáde ọlọ́run jẹ́ àlò àyè náà pẹ́ ọlá láìlà àìmọ́lá táṣe làkọ́níjà kù kọ̀ọ̀kan fún làkọ́níjà kù sóòlù ní àwọn fúnṣẹ́kù عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شيخ حامد ọlọ́run dáàbò àtọrọ ẹ̀mí kú àlàáfíà jíǹde ara ọlọ́run jẹ́ ọmọ jẹ́ fún èyí tó ti dánú ọ̀rẹ́ ọlọ́run jẹ́ ọmọ àjẹ́ èyí tó kù káàkiri ọlọ́run kó sọ dáyọ̀ fún àwọn àtọrọ láàrin òun pẹ̀lú àfáàní sọ́ọ̀mù ọlọ́run dákun má jẹ́ à ń mọ wàhálà ọlọ́run má jẹ́ à ń mọ wàhálà èdè àìyedè ọlọ́run má fi sí wọn láàrin èdè àìyedè ọlọ́run má fi sí wọn láàrin gbogbo àwọn kọ̀mìtẹ́ ní mọ́sáàsì náà ọlọ́run dákun ẹ̀mí kún àlàáfíà tó kún ẹ̀kún gbogbo wọn ayé wọ ọmọ ọlọ́run jẹ́ ọ̀dà apàdà sí lábúrò ọlọ́run yàwáyà apàdà sí má fi kán fún ọ̀rọ̀ wa má torí pé ilé ayé wa ó dàkún ọmọ wa jẹ́ má torí pé àwọn ó dàkún balẹ̀ ayé wa jẹ́ àmàdánà kan ní ọlọ́mọ ṣe láṣẹ mọ́ fún wa ọlá ànábì wa Muhammad wọn bá tó kù tí a fi ṣe ọdún náà má jẹ́ àfapágbò ọlọ́mọ jẹ́ àfẹsẹ̀ mú ọ̀rọ̀dánà àti náà fi tó ní àṣẹ̀nàtàn wọ́n fi ra àfẹ́lọ́gbẹ̀ àṣẹ̀nàtàn wà kí náà lọ́dá wọ́n á lè kí máa jáde náà wọn àti rọ́ yàrá sì jẹ́ kan fàyà ọmọ ara rẹ̀ ní sọ̀rọ̀kadà àmà àmì نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله